A kú dédé àsìkò yìí, àdúrà wa yóò gbà o. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kó tó di wípé ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀kan gbòógì nínú òṣèlú tó tún jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP, èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ oyè tó gbégbá ìbò ní ìpínlẹ̀ Èkó sí ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP, ọ̀gbẹ́ni Fúnṣọ́ Dòhátì, òun mà ló ti pe àkíyèsí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lórí àfikún ìdá 15 lórí tó jẹ́ owó orí epo bẹtiróòlù tí wọ́n bá gbé wọlé àti dísù láti ilẹ̀ òkèrè sí Nàìjíríà, èyí tí ààrẹ Bọ́lá Tinubu fi ọwọ́ sí lọ́sẹ̀ tó kọjá, wípé ìgbésẹ̀ náà yóò mú àkóbá bá ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí àti wípé yóò túbọ̀ kó ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sínú ọ̀gbun gbèsè àìríjẹ àìrímu tó ń ti ìnira. Gẹ́gẹ́ bí Fúnṣọ́ Dòhátì ti sọ ó ní ìdá 15 ọ̀hún èyí tí ààrẹ Tinubu fọwọ́ sí yìí, ó ní òun pa ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Godswill Akpabio àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin láti wò ó dáadáa kí wọ́n bá Tinubu sọ̀rọ̀, kí wọ́n sì pè sí àkíyèsí wípé ìgbésẹ̀ náà ó lè ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí. Ó ní yàtọ̀ sí ètò ọrọ̀ ajé ó ní bá a bá wo bí ọ̀rọ̀ Nàìjíríà ti rí àti àdójúkọ tó gunlọ́gọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí tí wọ́n ń dojúkọ lásìkò yìí lórí jíjẹ àti mímu pẹ̀lú bí nǹkan tí wọ́n gógó, ó ní gbogbo ẹ̀ kò ṣẹ̀yìn owó epo èyí tí wọ́n yọ ẹ̀kún owó orí rẹ̀ lọ́dún 2023. Ó ní láti ìgbà yìí ìlú ò fararọ mọ́ tí nǹkan ti gbé owó lórí. Ó ní gbogbo ìgbìyànjú Tinubu láti lè jẹ́ kí epo bẹtiróòlù padà sí iye tí wọ́n ń tà á ló já sí pàbó. Ó ní kí wọ́n tún wá wò ó wípé ìdá 15 èyí tó pè ní 50% petrol import duty yìí, ó ní àkóbá ńláńlá ni yóò ṣe nítorí ìka ò dọ́gba. Ó ní gbogbo àwọn tí wọ́n ṣe ń rápálá rágò láti lè nàgà mọ́ ohun tí wọ́n yóò jẹ fi sẹ́nu, ó ní bí èyí bá tún kùn, ó ní yóò túbọ̀ bá gbogbo nǹkan jẹ́ ni nípa ìdí èyí, Fúnṣọ́ Dòhátì ó pe ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Akpabio àti agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Tajudeen Abbas tó ń ti àwọn tí ọ̀rọ̀ kàn láti wo ọ̀rọ̀ náà dáadáa kó tó di wípé ìgbésẹ̀ ọ̀hún wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé léyìí tí Tinubu ní nínú oṣù kínní ọdún 2026 ni ìgbésẹ̀ náà yóò bẹ̀rẹ̀ ní kò pẹ́. Lórí ìdúkokò mọ́ èyí tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀gbẹ́ni Donald Trump tó ń dúkokò mọ́ orílẹ̀-èdè Nàìjíríà lórí wípé òun yóò kó àwọn ọmọ ogun rẹ̀ ránṣẹ́ sí orílẹ̀-èdè yìí láti wá kọlu orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn agbésùmọ̀mí lórí ìṣekúpa tí wọ́n ní wọ́n pa àwọn ọmọlẹ́yìn Kristẹni. Wàyí ìjọba orílẹ̀-èdè China ti pe àkíyèsí àwọn ìgbìmọ̀ ìṣọ̀kan àgbáyé láti pe Donald Trump sí àkíyèsí kí wọ́n sì kí nílọ̀ nítorí wípé ó ti ń ti ẹnu bọ̀ǹkùbọ̀ǹkù rẹ̀, wọ́n ló ó ti ń ti bọ ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kò sí èyí tó kan ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump nínú ọ̀rọ̀ Nàìjíríà pẹ̀lú ìdúkokò mọ́. Ó ní tó bá jẹ́ wípé Donald Trump ti ṣe ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà bá ní ìrànlọ́wọ́ kan èyí tó dáa tó sì lè mú àyípadà rere bá ẹ̀ka ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà, ó ló yẹ kó ṣe ni, kì í ṣe ìdúkokò mọ́ wípé òun yóò kọlu orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ìṣekúpa àwọn Kristẹni. Ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ìjọba orílẹ̀-èdè China ní Donald Trump ó ti ń kọjá àyè rẹ̀. Nípa ìdí èyí, ìjọba orílẹ̀-èdè China látọwọ́ ẹni tó jẹ́ alákòóso láti orílẹ̀-èdè náà sí orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè yòókù, òun ló pe àwọn àjọ ìṣọ̀kan àgbáyé láti bá Donald Trump sọ̀rọ̀ kó ṣeré agbéjẹ́mọ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ yóò kan ìdí nínú iyọ̀. Ó ní ìbáṣepọ̀ èyí tó wà láàrin orílẹ̀-èdè China àti orílẹ̀-èdè Nàìjíríà ó kọjá kèrémì, àti wípé ìjọba orílẹ̀-èdè China wọ́n gbé oríyìn fún ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu fún iṣẹ́ takuntakun èyí tí ètò ìjọba rẹ̀ tó ń ṣe,
àti ọ̀nà tó ń gbà láti tò ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní tí kìí bá ṣe ọgbọ́n inú èyí tí wọ́n ní ọmọ ejò fi ń gun ọ̀pẹ nì. Wọ́n ní Tinubu ó ṣeé ṣe kí ìjọba òun kó ti dàrú mọ́ lọ́wọ́ o. Ìjọba orílẹ̀-èdè China ní ọgbọ́n àti òye òun ni Tinubu ń lò láti máa fi darí orílẹ̀-èdè yìí, èyí tí nǹkan tó sì ń lọ dáadáa. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé kò sí orílẹ̀-èdè tí ò níbi tó kù sí, wípé ibi tí orílẹ̀-èdè Nàìjíríà kù sí kálukú wa ló mọ̀ tí wọ́n sì ń dìde ìrànlọ́wọ́. Ìdí rèé tí orílẹ̀-èdè China ní kí wọ́n ṣe ìkìlọ̀ fún Donald Trump bí ò bá lè fún yàn wípé kó má gba èyí tó ń bẹ lọ́wọ́ ènìyàn. Nípa ọ̀rọ̀ yìí, ìjọba orílẹ̀-èdè China ní digbí báyìí ń làwọn ń bẹ ò lẹ́yìn orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ ajẹ́lẹ̀ láti orílẹ̀-èdè China sí orílẹ̀-èdè Nàìjíríà tó sọ, èyún arábìnrin Mao Ning, èyí tó fi ọ̀rọ̀ náà léde. Mao Ning sọ wípé inú òun dùn láti jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n mọ ìjọba Nàìjíríà dáadáa. Orílẹ̀-èdè China inú wọn sì ń dùn láti lè bá orílẹ̀-èdè Nàìjíríà ní àjọṣepọ̀ lẹ́ka ètò ọrọ̀ ajé àti àwọn ìdókòwò nílẹ̀ yìí àti ní ọ̀dọ̀ wọn lọ́hùn o. Ó ní kí Donald Trump kó ṣe wá gbéjẹ́mọ́wọ́ kó má bàa kan ìdí nínú yàn, nítorí àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn orílẹ̀-èdè Nàìjíríà wọ́n kọjá kèrèmí gẹ́gẹ́ bí ìjọba orílẹ̀-èdè China látẹnu arábìnrin Ning tó fi ọ̀rọ̀ náà léde. Wàyí o, fún ìpalẹ̀mọ́ ìpàdé àpérò gbogbogbò ti ẹgbẹ́ òṣèlú PDP èyí tí ó wáyé o ní ọjọ́ 15 sí ọjọ́ 16 nínú oṣù kọkànlá ọdún tá a wà nínú rẹ̀ yìí, èyí tó ti ń fa rògbòdìyàn tí àwọn kan ti ń dìde láti lo àǹfààní ilé ẹjọ́ kí wọ́n fi dá ẹgbẹ́ òṣèlú PDP lọ́wọ́ kọ́ o, kí wọ́n má lè rí ètò ọ̀hún ṣe o. Ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ èyí tó kalẹ̀ sílẹ̀ Ìbàdàn lùlù ìpínlẹ̀ Ọ̀yọ́ o ti ní gbogbo àwọn ẹjọ́ ọ̀hún tí wọ́n gbé wá síwájú wọn láti dá ẹgbẹ́ òṣèlú PDP lọ́wọ́ kọ́ ni kò ní ìkìmí tí ò sì ní ẹ̀rí kankan bí tí òun kó kéré mọ́tò. Nípa ìdí èyí, wọ́n ní kí ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n tẹ̀síwájú o nínú ìpàdé àpérò wọn èyí tí ó wáyé nínú oṣù kọkànlá ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ilé ẹjọ́ náà èyí tó dá ẹjọ́ ọ̀hún látọwọ́ adájọ́ Akíntọ́lá sọ wípé òun rọ àjọ elétò ìbò ilẹ̀ yìí INEC láti kó àwọn òṣìṣẹ́ wọn tí ó fi ojú ṣùnùkùn wo bí ìpàdé àpérò náà yóò ti lọ àti àwọn olùmọ̀ràn tó mọyún ìgbín nínú ìkarahun kí wọ́n wà níbi ètò náà, nítorí ẹgbẹ́ òṣèlú PDP wọn yóò dìbò láti yan àwọn olóyè tuntun níbi ìpàdé àpérò gbogbogbò náà èyí tí ó wáyé ní pápá ìṣeré Lékan Sàlámì èyí tó wà ní Adámáṣègbà nílùú Ìbàdàn olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú oṣù kọkànlá ọdún tá a wà nínú rẹ̀ yìí. Àwọn àjọ òṣìṣẹ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àwọn mà ni wọ́n ti dá àwọn òṣìṣẹ́ wọn tó ń lọ bí 115 wọ́n ti dá wọn dúró lẹ́nu iṣẹ́ o látàrí àìṣedédé ìwà jẹbánu àti àwọn ìwà èyí tó tàpá sí òfin àgbékalẹ̀ àjọ ààbò náà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti wà nínú àtẹ̀jáde kan èyí tí olú ilé iṣẹ́ náà nílùú Àbújá fi léde. Sọ wípé àwọn òṣìṣẹ́ wọn tó ń lọ bí 115 yìí tí wọ́n dá dúró ló jẹ́ pé ẹ̀sùn kan sí kejì ń ló ti wà níwájú wọn, léyìí tí wọ́n ti ṣe ìwádìí lórí ọ̀rọ̀ wọn ti pẹ́ o, àti àwọn tó jẹ́ wípé àsìkò wọn ti tó lẹ́nu iṣẹ́ láti fẹ̀yìntì. Ó ní gbogbo wọn pátá èyí ni wọ́n dá dúró kí wọ́n máa lọ sí ilé wọn láyọ̀ òun àlàáfíà. Wọ́n wá ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo ọmọ Nàìjíríà pátá lápapọ̀ láti wà lójúlalá kan fi ṣọ́rí kí wọ́n sì máa kíyèsí ara o, nítorí pé àwọn tí wọ́n dá dúró lẹ́nu iṣẹ́ náà ó ṣeé ṣe kí wọ́n máa pera wọn lóhun tí wọn ò jẹ́ láti máa lo ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun èlò tó ṣì wà lọ́wọ́ wọn lẹ́yìn tí wọ́n dá wọn dúró kí wọ́n máa fi ṣiṣẹ́ ibi fi máa dá àwọn ọmọ Nàìjíríà lọ́wọ́ kọ́ àti dí wọn lọ́nà kí wọ́n máa sọ wípé òṣìṣẹ́ àjọ DSS ti ọ̀tẹlẹ̀múyẹ́ làwọn o. Wọ́n ní kí àwọn ọmọ Nàìjíríà ó má bẹ̀rù kí wọ́n má ṣojo bí wọ́n bá rí ẹnikẹ́ni yòówù tó dá wọn dúró kí wọ́n ọ̀hún náà kí wọ́n gbìyànjú láti ṣe ìwádìí bóyá lótìtọ́ àti lódodo ojúlówó òṣìṣẹ́ àjọ DSS ni wọ́n tàbí àwọn onírú ayédèrú tí wọ́n ti lé dànù kúrò lẹ́nu iṣẹ́ wò. Wọ́n ní àwọn yóò rí dájú wípé àwọn èèyàn wọ̀nyí wọ́n fi orúkọ wọn léde fún gbogbo ọmọ Nàìjíríà láti mọ̀, léyìí tí wọ́n bá sì kófìrí nínú wọn
wípé ó ń gba ọ̀nà àìtọ́ láti hùwà búburú kí wọ́n tètè fà wọ́n láṣọ kí wọ́n fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́ gẹ́gẹ́ bí ìròyìn tí àjọ DSS tí wọ́n fi léde nínú ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan àgbà ọ̀jẹ̀ nínú àwọn olórin tó tún jẹ́ àgbà ọ̀jẹ̀ àwọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn gbé olórin jáde ti ọ̀gá àgbà ilé-iṣẹ́ ìgbórinjáde Mavins Record eyín ọ̀gbẹ́ni Don Jazzy ló ti ní ohun tí oníkálukú gbà lérò lọ́kàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ó lóhun tó ń ṣe táyé kò ṣe kẹ́hìndé o. Ó ní òun ní ọ̀pọ̀lọpọ̀ bítíbitì owó, Ọlọ́run dá òun lọ́lá, pẹ̀lú ohun tí ń bẹ nílẹ̀ òun lè ra ọkọ̀ bàálù agbérapá tó jẹ́ ti àdáni private jet. Ipò òun ní owó tó lè rà ṣùgbọ́n òun kọ̀ jálẹ̀ láti rà ní kóun fi owó òun dá okòwò sílẹ̀ èyí tí ó máa pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èrè fún òun. Ó ló tẹ́ òun lọ́rùn ju kóun kó owó lé nǹkan tí ó máa gba owó bí àgbàná lọ́wọ́ òun lóòrèkóòrè. Don Jazzy ní láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbà tóun ti darapọ̀ mọ́ iṣẹ́ orin iná Ọlọ́run ti dá òun lọ́lá ò síwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tí wọ́n ń pera wọn ní nǹkan mẹ́wàá lásìkò yìí. Ó ní títí di àsìkò yìí bẹ́ẹ̀ náà lọ́lá ṣì ń bẹ lọ́wọ́ òun. Ó ní òun ní ọ̀pọ̀lọpọ̀ owó èyí tó lè ra àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì bákan náà láti ra bàálù aládàáni tá a mọ̀ sí private jet. Ó ní ṣùgbọ́n òun kọ̀ jálẹ̀ láti ra private jet ni o nítorí yóò máa gba owó lọ́wọ́ òun. Ó ní òun fi owó òun dá okòwò sílẹ̀ láti máa pọ̀ èrè fún òun. Ó ní lásìkò tá a wà yìí òun rọ gbogbo àwọn ọ̀dọ́ láti ṣe àmúlò àwọn àǹfààní ayélujára kí wọ́n ní owó tí wọ́n bá sì ti rí yìí kí wọ́n fi dá iṣẹ́ sílẹ̀ léyìí tí ó máa fún wọn ní èrè lójoojúmọ́ o. Ó ní kò ní í ṣe wípé ènìyàn jẹ́ dókítà, agbẹjọ́rò àbí èèyàn jẹ́ onímọ̀ ẹ̀rọ kó tó di pé èèyàn jẹ́ èèyàn àbí èèyàn di ènìyàn pàtàkì lásìkò yìí. Ó ní láyé ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà àti AI, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ o ni ó padà di iṣẹ́ àná tí gbogbo rẹ̀ yóò pòórá nítorí ìgbàlódé àwọn ohun tí ó ń wọ Nàìjíríà àti àgbáńláyé yìí yóò padà gba iṣẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ó ní síwájú ìgbà náà kéèyàn ti fi owó de nǹkan mọ́lẹ̀ léyìí tí ó máa pọ̀ èrè ó sunwọ̀n ju kéèyàn fowó ra nǹkan tí ó máa gba owó lọ́wọ́ ènìyàn lójoojúmọ́ lọ, gẹ́gẹ́ bí Don Jazzy bó ti sọ ọ̀rọ̀ náà. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrìn míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé wàhálà ìdààmú ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojúwòrán yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.